nílé lóko nírìn àjò ní gbogbo ibi tí ẹ ti ń wò wá lórí Orísun ni mo ti kí yín káàbọ̀ síbi tí a ti ń ṣe ayẹyẹ oríkádùn ọdún márùndínlógún tí wọ́n ti ń gba ẹ̀mí là ní Lagos State Accident and Emergency Center tí wọ́n ti ń gba ẹ̀mí là. Ẹ wo ọ̀tọ̀ ni kí Elédùmarè dáyàn sí, ọ̀tọ̀ ni kí èèyàn kó ewu lọ́nà, àmọ́ ọ̀tọ̀ tún ni kárí àwọn èèyàn tí wọ́n lè dóòlà ẹ̀mí òun tí a tún jẹ́ kó pẹ́ nílé ayé dáadáa sí, kó lè gbélé ayé ṣe ohun rere tó ṣe. A gbé oríyìn fún àwọn ìjọba àti fún ilé iṣẹ́ yìí tí ó ń dóòlà ẹ̀mí tí ó ń gba ẹ̀mí là, pàápàá jùlọ fún àwọn tó bá ti ní ewu ọkọ̀ ni àbí tí wọ́n farapa nílé àbí tí nǹkan kí nǹkan ṣẹlẹ̀ sí wọn. Ibi gan ni wọ́n gbé wọn wá sí. A dẹ̀ kí wọn kú oríire àyájọ́ ọdún tí wọ́n ṣe ní òní. Bí gbogbo àwa ṣe máa lọ tá à tún mọ gbọ́rọ̀ lẹ́nu gbogbo àwọn tí ó gbé ilé iṣẹ́ ìdúró àti àwọn tí ó ń ṣiṣẹ́ nínú ibi ní kẹ́ ẹ wá máa bá mi ká lọ. Ẹja ló ní Bábẹ̀kẹ́, wọ́n mú gbogbo rẹ̀ wá fún yín lórí Orísun náà ládẹ̀ wá o. Nigeria, we are all the native land. Those rise and tongue may differ, in brotherhood we stand. Nigerians all are proud to serve our sovereign motherland. So today we are glad that by the side of the success story we are doing today, the leadership of this institution of the Lagos State Accident and Emergency Center, LASAEC, supporting the drive of the Managing Director, the CEO, and the Chief Medical Director of the business. To be here is not an easy task, very much. Who is you? I knew what the Honorable Commissioner said about him at that time. The Commissioner knew the import of the work here, the workload, and all of you. And Commissioner cannot but at least, I would rather commend and admire you all for the great job you're doing and your service. Please, with all due respect, can we all give a resounding applause to Mrs. Atineke Arundari. Ọlọ́run ṣe ẹ bá mi dárúkọ yín fún gbára lé pẹ̀lú ipò tí ẹ dì mú. Orúkọ mi ni arábìnrin Mákindé Beatrice Wúràọlá. Èmi ni ọ̀gá àwọn tó ń gbé ọ̀gá àwọn tó ń ṣiṣẹ́ pàjáwìrì tá a mọ̀ sí LASAMBOS ní Lagos State Ministry of Health. Ó wá ti tọ́dún mélòó tẹ́ ti ń ṣiṣẹ́ yìí? Ó ti tó ọdún mẹ́tàlélógún 23 years. Mẹ́tàlélógún. Báwo lẹ ṣe lè ṣàpèjúwe ìrìn àjò yìí? Ìrìn àjò tó lágbára ni o, nítorí wípé wàá máa wo èèyàn ẹlẹ́ran ara, ìmíì bóyá apá ti gé sọnù, ìmíì bóyá ẹsẹ̀ ti gé, àwa mú apá a máa fi wò ṣé ẹni tó ní apá yìí nì, ṣé ẹni tó ní ẹsẹ̀ yìí nì, ìmíì tá máa tó jọ, ìmíì iná máa jó mọ́nú mọ́tò. So oríṣiríṣi ìpèníjà la ti ní, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn la gbìyànjú tọ́lọ́run dẹ̀ fún wa tá gbàlà tá gbé dé ilé ìwòsàn tí wọ́n dẹ̀ padà wá tún dúpẹ́ lọ́wọ́ ìjọba. Best civil servants in Lagos State. Ṣé gan orúkọ tèmi ni Dr. Adéolú Arógundádé. Tí ẹ dẹ̀ jẹ́? Tí mo jẹ́ olùdarí iléeṣẹ́ agbẹ̀mílà
ti Lagos State. Ọlọ́run á dẹ̀ túbọ̀ máa fún yín ṣe nítorí iṣẹ́ ribiribi ni o Ọlọ́run á dáyàn tó sílé ayé àwọn kan á tiẹ̀ wá gbà pé àsìkò ẹ̀ ló ti tó ṣùgbọ́n èyí máa sọ wípé Ọlọ́run ti fún yín lágbára láti gbà wọ́n là ẹ kú iṣẹ́ náà. Àwọn ń ṣe ayẹyẹ 15 lénìí tí ẹ ti ń gba àwọn ẹ̀mí là báwo lẹ ṣe lè ṣàpèjúwe ìrìn àjò yìí? Ó jẹ́ ìrìn àjò tó múnú wa dùn nítorí pé ní ọdún ọdún 15 yìí a ti gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí là a ti rí àwọn ènìyàn tó wá sọ́dọ̀ wa tó 40,000 nínú gbogbo àwọn tó wá sọ́dọ̀ wa àwọn tó ṣe aláìsí nínú wọn ò ju àwọn ìkan tá à ń pè ní 2%, which means pé tó túmọ̀ sí wípé less than 2% àwọn tí a rí ni ó ṣe aláìsí. Orúkọ mi ni Dr. Hasan Azeez Fọláṣayọ̀. Mo jẹ́ ìkan náà doctors tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ yìí. Ipò mi is senior medical doctor. Ìyẹn gangan ni pé ẹ̀yin dókítà gangan tẹ́ ń tọ́jú tẹ́ ń gba àwọn ẹ̀mí là. Ó dáa lásìgbà tí ẹ wá ti ń ṣe iṣẹ́ yìí ó tọ́dún mélòó? A ti máa lọ sí ọdún 5 nísìnyí tí mo ti darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí. Ẹ ti ṣiṣẹ́ ń bí lẹ́ni àwa ń ṣe àyájọ́ ọdún 15 tí ẹ ti ń gba àwọn ẹ̀mí là báwo lẹ ṣe lè ṣàpèjúwe iṣẹ́ yìí láti gbà yẹn? A dúpẹ́ fún Ọlọ́run tó gbé wa dé ibi tá a dé yìí kò ń ṣe iṣẹ́ tí ó easy bẹ́yẹ̀bẹ́ kò fi gbogbo ara rọrùn yes but ní agbára tọlọ́run àti akitiyan tiwa náà a ti rí i pé àwọn èèyàn tí wọ́n ń gbé wá bíbá tí wọ́n pa lára àbí wọ́n ṣàìsàn a gbìyànjú tiwa náà Ọlọ́run dẹ̀ ń fún wa ṣe. Màá bá mi kí gbogbo ará ilé pẹ̀lú orúkọ yín àti ipò tẹ́ ẹ dì mú. A kí gbogbo yín o ẹ̀yin ará Èkó orúkọ mi ni Omidan dókítà wa Omidan. Kéde ìyáàfin ni yín o. Àwọn dókítà wa ìyáàfin Àtinúkẹ́ Ọ̀nàyígà èmi ni mo jẹ́ ẹni tó wà nípò orí chair lady of Lagos State Health Service Commission. Ẹ̀yin gangan ni ẹ̀ ń ti iléeṣẹ́ ẹlẹ́yìn tẹ̀ jẹ́ kówó tá a ṣe ń rí àwọn ẹ̀mí gbàlà dáadáa. Ọlọ́run ló ń tiṣẹ́ o àwa kàn ń gbìyànjú tiwa àmọ́ pẹ̀lú ìgbìyànjú yẹn náà à ń dúró pẹ̀lú àtìlẹ́yìn agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ni ìgbìyànjú yín ó dẹ̀ farahàn gidigidi a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún iṣẹ́ ibi tẹ́ ń ṣe. Ó dáa lọ́rọ̀ kan mà tá a bá máa ṣe àlàyé ìrìn àjò yìí láti ọdún 15 tí wọ́n ti ń bọ̀ báwo lẹ ṣe lè ṣe àpèjúwe? Olúwa tì wá lẹ́yìn àwa náà dẹ̀ a gbìyànjú kò ń ṣe nǹkan tó wá ní wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ àmọ́ Olúwa bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ṣe gudugu méje láti jẹ́ kí kinní kó rinlẹ̀ kó dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ wọ́n wà ń bí lẹ́nì àwọn míì ti lọ sípò bí gíga àwọn míì ò dẹ̀ sí mọ́ a máa wà láàyè láti rí lẹ́nì Olúwa ló ṣe gbogbo àwọn òṣìṣẹ́ wa tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ láti jẹ́ kí kinní kó ṣeé ṣe gbogbo wọn là ń dúpẹ́ lọ́wọ́ wọn nítorí ọ̀pọ̀lọpọ̀ àìmọye ẹ̀mí tí kò bá lọ nítorí pé àìmá lè ráyè ní ìkẹ́ kan fi ráyè jẹ́ kí wọ́n kán tọ́jú wọn kán gbé wọn padà wá sáàyè òun ni ò bá ti ṣẹlẹ̀ àmọ́ Ọlọ́run ló fún wa ní kinní yìí ló jẹ́ kó ṣeé ṣe ló fún wa ṣe. Báwo lẹ ṣe lè ṣàpèjúwe ìrìn àjò yẹn? Ìrìn àjò yẹn ó lágbára a ní challenges lọ́nà a ní àwọn ìdojúkọ lọ́nà ṣùgbọ́n nípa ìfẹ́ olùgbàlà Olúwa fún alágbára láti pé kí o sí nǹkan we were able to surmount the a borí gbogbo àwọn ìdojúkọ yẹn tó ti máa ní kò sí ìdojúkọ irọ́ ni tí máa sọ pé kò sí ìdojúkọ irọ́ ni ìdojúkọ yẹn pọ̀ ṣùgbọ́n Ọlọ́run fún wa ní okun ó fún wa ní agbára láti lè borí wọn. Látìgbà tẹ́ wá ti ń ṣiṣẹ́ ní ibi báyìí tẹ́ ti ń ṣe 15 years lẹ́nìí tá a pè ní 15 tálẹ́ lè gbé sàdánkátà fún bóyá tó jẹ́ kí iṣẹ́ òun rọrùn ni àbí
tó wù yín lórí. máa gbé sàdánkátà fún MD wa Dr. Arógundádé torí ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ iṣẹ́ yìí nípasẹ̀ eléyìí ó máa di pé a ní àwọn nǹkan tá a máa fi ṣiṣẹ́ ó máa rí pé àwọn nǹkan tá a fẹ́ fi ṣiṣẹ́ kó jẹ́ ìgbàlódé náà ó máa rí pé ó tún máa ṣe ètò pẹ̀lú àwọn olú iléeṣẹ́ wa tó jẹ́ HSC kọ́ rí pé wọ́n fún wa ní ìrànlọ́wọ́ nípa àwọn èèyàn tó máa ṣiṣẹ́ tó so ó jẹ́ kí iṣẹ́ yẹn kó rọrùn fún wa. ẹni bá lọ báyìí ṣóun ló bá kú ẹ wo àwọn nǹkan kan wà tó jẹ́ kàyéfì tí mo gbọ́ ní ẹni tó lè jẹ́ kí n túbọ̀ gbóríyìn tó jẹ́ nǹkan sàdánkátà sí gbogbo ẹni tó gbélé iṣẹ́ ìdúró ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀fẹ́ níwòsàn nínú ilé iṣẹ́ yìí láti ọjọ́ kìíní tí wọ́n ti gbé dúró títí di èní tí wọ́n ṣe àyájọ́ ọdún 15 yìí ọ̀fẹ́ ní gbogbo ìwòsàn tí wọ́n ń ṣe fúnyàn níbí tí wọ́n dẹ̀ ń gba ẹ̀mí là àti ẹni tí ó ní ìfarapa ní o gbogbo tí wọ́n ń ṣe pátápátá akínyìn kú iṣẹ́ ribiribi àti pàápàá jùlọ sí àwọn ìjọba tí ó gbélé iṣẹ́ ìdúró tí wọ́n dẹ̀ tún jẹ́ kó máa ní tẹ̀síwájú a tún ti gbọ́ láti gbogbo ẹnu àwọn tí ó sọ̀rọ̀ náà a dẹ̀ ti gbọ́ bí gbogbo ṣe kàn sí tí ayẹyẹ wọn náà dẹ̀ dùn kí Elédùmarè kó túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ kí ó túbọ̀ máa ràn gbogbo wa ṣe náà ni ẹ wo àgbájọwọ́ báyìí la fi ń sọ̀yà o àjòjọwọ́ kan ò gbẹ́rù dòrí gbogbo ìlú pátápátá ni wọ́n pè kí ó túbọ̀ bá wọn darapọ̀ kí wọ́n lè jọ máa ṣe kó lè bá a dára sí ká túbọ̀ lè dóòlà ẹ̀mí sí ẹja ló ní Bọ́bẹ̀kẹ́ lórúkọ tèmi lórí Orísun látún ti mú wá fún yín lénìí kẹ mọ́ wáyé kúrò bẹ́ẹ̀ ò kẹ́ ẹ mọ́ tẹ̀lé wa lọ nítorí abínibí báyìí ògọ́wọ́gọ́ ní ìyí wa.